jẹ́ kí a gbàdúrà. Bàbá, ní orúkọ Jésù, ayérayé nínú àwọn ọ̀run ìjìnlẹ̀ ìfẹ́ agbé ọ̀gá, gba ọpẹ́ wa. À ń lọ nínú ọ̀rọ̀ rẹ, ẹ̀mí àwọn wòlíì kọ́ wa ní ọ̀rọ̀ rẹ. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ jẹ́ kí ó mú wa yè, ọ̀rọ̀ rẹ jẹ́ kí ó mú wa gbọ́n, ọ̀rọ̀ rẹ jẹ́ kí ó mú wa délé ògo, kí gbogbo ògo jẹ́ tirẹ̀, kí ìdáláre ó jẹ́ tiwa, ní orúkọ ńlá Jésù Kristi, Olúwa àti Olùgbàlà wa. Àmín. Àyànfẹ́, mo kí n káàbọ̀ sí abala ìhìnrere náà lórí ètò yín ètò wa ẹ kú ọjọ́ ìsinmi. Ní ọ̀sẹ̀ tí ó kọjá ní a bẹ̀rẹ̀ àkòrí tí a pè ní ǹjẹ́ o ṣetán fún ìsọjí tòótọ́? Are you ready for the true revival? Are you ready? Ǹjẹ́ o ṣetán fún ìsọjí tòótọ́? Mo sì kà nínú ìwé Hósíà orí 6 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 3. Ó ní ẹ wá, ẹ jẹ́ kí a yí padà sí Olúwa, nítorí tí ó ti fà wá ya. Òun ó sì mú wa láradá, ó ti lù wá, yóò sì tún wa dì. Ní ẹsẹ̀ 2 ó ní lẹ́yìn ijọ́ méjì yóò tún wa jí, ní ijọ́ kẹta yóò jí wa dìde, àwa ó sì wà láàyè níwájú rẹ̀. Nígbà náà ni àwa ó mọ bí a bá tẹra mọ́ àti mọ Olúwa, àti pèsè jáde lọ rẹ̀ bí òwúrọ̀. Òun ó sì tọ̀ wá wá bí òjò, bí àrọ̀kúrò àti àkọ́rọ̀ òjò. Eléyìí ni a kà nínú ìwé Hósíà orí 6 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 3. Bẹ́ẹ̀ sì ni mo tún kà jáde nínú ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 14, tó wípé nítorí náà ni ó ṣe wípé jí ìwọ ẹni tí ó sùn, sì jíǹde kúrò nínú òkú, Kristi yóò sì fún ọ ní ìmọ́lẹ̀. Àyànfẹ́, ǹjẹ́ o ṣetán fún ìsọjí tòótọ́? Náà ni àkòrí tí à ń gbé yẹ̀wò. Tòní jẹ́ apá kejì rẹ̀. Ǹjẹ́ o ṣetán fún ìsọjí tòótọ́? Apá kejì. Àyànfẹ́, mo ní ọ̀sẹ̀ tí ó kọjá, mo ní oríṣiríṣi nǹkan ni àwọn èèyàn ń fi ìsọjí pè. Mo ní ọ̀pọ̀lọpọ̀ tí ẹ ń rò wípé ìsọjí ni tí a máa ń ìpéjọpọ̀ àdúrà níbi tí àwọn ènìyàn ti máa ń pàtẹ́wọ́. Àwọn èèyàn wọ́n rò wípé wọ́n pè ní ìpéjọpọ̀ ènìyàn. Tí ọ̀pọ̀lọpọ̀ máa ń pè ìsọjí nìyẹn, bí ìpéjọpọ̀ ìpàdé àdúrà níbi tí wọ́n ti máa ń pàtẹ́wọ́, níbi tí oníkálukú yóò ti máa fi ẹ̀bùn rẹ̀ hàn, ẹni tó lè fò sókè, ẹni tó lè máa yíra ńlẹ̀, ẹni tí ó lè fèdè fọ̀, àti àwọn nǹkan báwọn ni tí ọ̀pọ̀lọpọ̀ pè ìsọjí. Ọ̀pọ̀lọpọ̀ tí ẹ rò wípé ìpéjọpọ̀ bíi tí àti ìpàdé àdúrà tá a ti máa ń gbé àwọn ìránṣẹ́ Ọlọ́run wá, tí wọ́n lè pè ní guest minister, tí wọ́n wá pé irú ẹni bẹ́ẹ̀ ní revivalist, tí wọ́n sọ wípé onísọjí, pé kí ó wá ṣe ìsọjí fún àwọn ènìyàn. Ní tí ọ̀pọ̀lọpọ̀ pè ìsọjí nìyẹn, tí ó sì tako ohun tí Bíbélì pè ìsọjí gan ní pàtó. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti ní oríṣiríṣi àwọn èrò míì tó yàtọ̀. Àwọn kan ti èrò wípé bí ìjọba nílò owó, tí wọ́n nílò owó láti fi ṣe àwọn iṣẹ́ àkànṣe kan nínú ìjọ, tí wọ́n sì ń wá ọ̀nà tí wọ́n fi rí irú owó bẹ́ẹ̀, wọ́n á máa gbé ètò àdúrà, wọ́n wá pè ní ìsọjí. Wọ́n lè sọ pé ìsọjí ọlọ́jọ́ 7, wọ́n lè ní ti ọlọ́jọ́ 9, wọ́n lè ní ti ọlọ́jọ́ 14, pé kí tí àwọn ènìyàn bá wá, wọ́n lè máa bu owó, wọ́n lè sọ wípé ẹni tó bá fẹ́ dá síṣẹ́ Olúwa àbí nǹkan, èrèdí nìyẹn wọ́n wá gbé ètò ìsọjí ọ̀hún kalẹ̀, pé kí wọ́n lè fi generate owó wọlé. Àwọn kan gbà bẹ́ẹ̀, tó sì jẹ́ wípé ó tako ohun tí Bíbélì pè ní ìsọjí gan. Àyànfẹ́, oríṣiríṣi èrò náà àwọn èèyàn ní. Wọ́n rò wípé ọ̀nà láti rí owó ni. Rárá, wọ́n gbà pé ọ̀nà láti lè jẹ́ kí àwọn ènìyàn máa pàtẹ́wọ́ ni, tàbí láti lè máa gba àwọn àdúrà lákọlákọ ni wọ́n pè ìsọjí. Ní ọ̀sẹ̀ tí ó kọjá ni mo wá mẹ́nubà pé kí láti ń pè ní ìsọjí gan. Mo wá ní gẹ́gẹ́ bí a ti kà nínú ìwé Hósíà àti ìwé Éfésù, ìwé Hósíà orí 6 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 3, ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 14. Mo wá ní kí a ṣe àtúpalẹ̀ rẹ̀ kó tó di pé a ti wọnú ètò ń lọ ní sàn-án pé kí ni ìsọjí jẹ́ gan. Mo wá ní ká wo àwọn lẹ́tà márààrún tí ń bẹ nínú èdè ìsọjí. Mẹ́tà márààrún ọ̀hún, I, ṣí, ọ, jí, àti I, tí a ń pè ìsọjí un. Àti wá ṣàlàyé tí a pè ní ìhìn túmọ̀ sí. Mo ní ó túmọ̀ sí ìrònúpìwàdà ohun ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Mo ní bí ẹ bá wò lédè Gẹ̀ẹ́sì náà, ẹ rí wípé revival náà ni. Ẹ rí wípé àárú tó bẹ̀rẹ̀ òun náà, repentance náà ni ó ń tọ́ka sí, eléyìí tí a pè ní ìrònúpìwàdà. Mo ní ìpèsè ìrònúpìwàdà òun là kọ́kọ́. Ìpèsè ìrònúpìwàdà ohun ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀, òun ni a fi ń mọ̀ bí ènìyàn bá sọjí. Nígbà èèyàn bá wá lọ bí ìsọjí ìpàdé tán, lọ síbi ìpàdé àdúrà tí wọ́n pè ní ìsọjí ọlọ́jọ́ 7, tó wá padà dé
táyé rẹ̀ ò yí padà tí ò tiẹ̀ sí ronú pìwàdà àwọn ìwà àdá ọwọ́ rẹ̀ náà kò tí ì kúkú fi ìkankan lẹ̀ ń bẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tó sì ń yọ́ dá yẹn náà kò tí ì fàyè rẹ̀ lẹ̀ ǹjẹ́ irú ẹni bẹ́ẹ̀ ti wá ní ìsọjí bí? mo ní rárá, a jẹ́ pé afẹ́fẹ́ ìsọjí ò tí ì dọ́dọ̀ tiẹ̀, ó kàn lọ bí ìpàdé àdúrà alátẹ̀wọ́ lásán ni, ó kàn lọ ṣe exercise níbẹ̀ ni gẹ́gẹ́ bí a sì ti rí kà nínú ìwé Timothy kìíní orí 4 ẹsẹ̀ 8 pé ọ̀rọ̀ ìsọjí kìí ṣe tí a lè pè ní physical exercise. bí a bá ka ìwé Timothy kìíní orí 4 ẹsẹ̀ 8 ẹ rí wípé ó já mọ̀ wípé tí a lè pè ní physical exercise yẹn ó ló lérè díẹ̀, ó ní ṣùgbọ́n tí ẹ̀mí yẹn gan ló lérè jù. ẹ jẹ́ ká lọ rèé wo 1 Timothy ìwé Timothy kìíní orí orí 4 ẹsẹ̀ 8 the book of 1 Timothy chapter 4 verse 8 ẹ jẹ́ kí a wo ohun tí Bíbélì sọ ń bẹ̀ fún wa. ó ní nítorí ṣíṣe eré ìdárayá ní èrè díẹ̀ ṣùgbọ́n ìwà bí Ọlọ́run ní èrè fún ohun gbogbo. ó ní ìlérí ti ayé ìsinsìnyí àti ti èyí tó ń bọ̀. ẹ rí wípé ìwà bí Ọlọ́run gangan, ìwà bí Ọlọ́run godliness ìyẹn gan ni ojúlówó. ìyẹn gan bí a bá lọ bí ìpàdé àdúrà tá lọ bí ìsọjí ìta gbangba, a lọ ìsọjí tí wọ́n ṣe ní inú ilé ìjọsìn tí a wà ní ìwà bí Ọlọ́run a jẹ́ pé eré ìdárayá lásán ta lọ èrè díẹ̀ lóní. àwọn èèyàn làágùn yọ̀bọ̀ wọ́n ṣubú wọ́n mọ̀ yíra ńlẹ̀ náà bá sọ wípé àwọn ẹ̀mí kan ti jáde lára rẹ̀ wọ́n á ló ti gbàgbára ìsọjí nìhun rárá kì í tí ì gbàgbára ìsọjí bí ò bá tí ì sin tí à ń pè ní ìwà bí Ọlọ́run. bí irú ẹni bẹ́ẹ̀ kò sí bó ṣe lè wù kó máa fèdè fọ̀ tàbí kó máa sàsọtẹ́lẹ̀ tàbí kó máa gbàdúrà lákọlákọ tó wòlíì tó lè wù kó jẹ́ irú táìtù tó lè wù kó ní ipò tó lè wù kó yàn ìbá jẹ́ general overseer ṣùgbọ́n tó jẹ́ wípé ìwà bí Ọlọ́run gan ò sí láyé ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ò tí ì ní sọjí. mo ní irú ẹni bẹ́ẹ̀ afẹ́fẹ́ ìsọjí ò tí ì dọ́dọ̀ ẹ̀. bí afẹ́fẹ́ ìsọjí ò bá dọ́dọ̀ èèyàn ibi tá a ti mọ̀ ní wípé ìpèsè ìrònúpìwàdà yóò kọ́kọ́ jẹ́ jáde, ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yóò tẹ̀lé. irú ẹni bẹ́ẹ̀ a mọ̀ wípé ẹni lágbájá yìí ó ti ní ìsọjí. àríkà àrí nínú ayé ọmọ onínàkúnà nínú ìwé ìrere Lúùkù lọ́sẹ̀ tó kọjá. mo á ní ẹlẹ́ẹ̀kejì tí a lè pè ní ẹjẹ́ mú kan sí wá fún yín ní abẹ́ ìpèsè ìrònúpìwàdà ihun. ẹ rí wípé nǹkan míì tẹ́tùmọ̀ ń bẹ̀ ni pé ìṣẹ́ra ẹni níbẹ̀ náà ló wà. bí ẹ bá rí ẹni tí afẹ́fẹ́ ìsọjí dọ́dọ̀ ẹ̀, tí ẹ bá rí ẹni tí ìsọjí tó dọ́dọ̀ tiẹ̀, tí ẹ bá rí ẹni tó jẹ́ wípé òun pẹ̀lú náà ti sọjí, ó ti gba agbára ìsọjí, ẹ rí wípé ìṣẹ́ra ẹni òun náà ni àkọ́kọ́ òun náà tún túmọ̀ sí. mo sọ fún yín pé ìrònúpìwàdà, ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀. ní ìsinmi àwọn tó ń sọ fún yín pé ìṣẹ́ra ẹni ní abẹ́ ihun a sì rí àwọn ọ̀rọ̀ bíi 3 gbòógì mẹ́ẹ̀ báyìí. ìkẹta rẹ̀ òun náà ni ìṣẹ́ra ẹni. ẹ rí wípé Pọ́ọ̀lù nígbà tó dáàrin kan Pọ́ọ̀lù sọ wípé ohun gbogbo ni ó yẹ, ó ní ṣùgbọ́n kí ohun gbogbo kọ́ ni ó ní èrè, ohun gbogbo kọ́ ni ó lógo. ó ṣàlàyé wípé all things are permissive but not all things edify. kì í ṣe ohun gbogbo kọ́ ni ó ní èrè, ohun gbogbo kọ́ ni ó ní ògo ṣùgbọ́n ohun gbogbo ni ó yẹ. kí ni ìtumọ̀ tá à ń sọ yìí ni wípé ìṣẹ́ra ẹni nígbà míì àwọn nǹkan míì yóò wà tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá ṣe kò kúkú burú ṣùgbọ́n èrè kí ló wà ń bẹ̀. òun náà la rí kà nínú ìwé Tímótì lẹ́ẹ̀kan pé eré ìdárayá ó lérè díẹ̀ ṣùgbọ́n ǹjẹ́ eré ìdárayá ǹjẹ́ ó lè gbé wa déjọba ọ̀run? kò edify, kò mú ògo Ọlọ́run wá. kò túmọ̀ sí pé gbogbo ohun tó bá ti wá yẹ òun náà là wá ṣe. kò túmọ̀ sí pé gbogbo ohun tó yẹ náà láti ṣe fún wa náà là máa ṣe. ṣùgbọ́n a wá máa wo eléyìí tí ó jẹ́ wípé ó tiẹ̀ mú ògo fún Ọlọ́run. èwo ló bu ọlá fún Ọlọ́run? èwo ló bu ògo fún Ọlọ́run? èyí tó bá bu ọlá fún Ọlọ́run tó bu ògo fún Ọlọ́run tí ó mú ìgbé ayé ìwà mímọ́ àti ìgbé ayé ìwà bí Ọlọ́run wá, òun gan ló yẹ ká yàn láàyò láti ṣe. òun ni Paul ṣe sọ wípé ohun gbogbo ni ó yẹ ṣùgbọ́n kì í ṣe ohun gbogbo ni ó ní èrè, ohun gbogbo kọ́ ni fi ògo hàn. for all things are permissive but not all things edify. àyànfẹ́ torí náà ìṣẹ́ra ẹni ara ń tá a fi mọ̀ pé ìsọjí dọ́dọ̀ èèyàn nìyẹn o. àwọn tó jẹ́ wípé ẹ ṣẹ́ra yín ẹ rí wípé ẹran jíjẹ kìí ṣẹ̀ṣẹ̀ ṣùgbọ́n Pọ́ọ̀lù àpọ́sítélì nígbà míì ó ní ó lè torí pé kóun lè gba ọkàn là àti wípé kóun má bàa tún kó bá ìrìn àjò ẹlòmíì, kó má bàa di òkúta ìkọ̀sẹ̀ fẹ́lòmíì yóò wá ṣẹ́ra rẹ̀ nípa ẹran jíjẹ. nígbà míì wá sọ pé n ò ní, kìí ṣe pé tó bá jẹ ẹran pé ó dẹ́ṣẹ̀ ṣùgbọ́n bóyá fún àpẹẹrẹ èèyàn wà ní èèyàn yà sí ilé ìjẹun ó sì fẹ́ jẹun ní tiẹ̀, ó wá rí i pé àwọn tó bá ń bẹ̀ gbogbo wọn tán ro oúnjẹ tán jẹun lọ́wọ́ owó ọnú abọ́ wọn rí i pé kò tiẹ̀ sẹ́nì kankan tó tiẹ̀ fi ẹran sínú oúnjẹ tiẹ̀
gbogbo wọn sàn jẹun ní láì lẹ́ran lọ́wọ́ kì í ṣe pé ẹran òwú wọn jẹ ṣùgbọ́n wọn ò rówó tí wọ́n fi rà ìwọ wá débẹ̀ o sì lówó ń tiẹ̀ láti fi rà ó wá ní ẹ dákun ẹ bá ń kó bọ̀kọ̀tọ̀ ẹ bá ń kó eléyìí kó gbogbo ẹran ó wá kó síwájú rẹ pẹ̀lú oúnjẹ ó wá ń jẹ àwọn èèyàn wọ́n wá ti ara rẹ dẹ́ṣẹ̀ àwọn tó wà ń bẹ̀ yóò máa rí ọ pé orí lágbájá ò sì lórí méjì o kí wá ló fi ṣorí táwa ò forí ṣe àwa báyìí là ń jẹun láàlẹ́ ràn yìí láàṣẹ nǹkankan yìí ẹnìkan ló wá ẹran pọ̀ síwájú rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run ńgbò ti dé tó ti rí lórí pé kèékú ṣe pé ìwọ ló dá tiwọn fún wọn ní tòótọ́ pé òjò rẹran jẹ tó o bá lè rẹran fún gbogbo wọn o lè sẹ́ra rẹ pé n ò ní jẹran láwùjọ yìí kí wọ́n bá àdí wípé wọ́n fi tèmi kó bá ẹlòmíì kẹlòmíì má bá àṣìwàwù kẹlòmíì má bá àṣì ọ̀rọ̀ sọ òun ni Paul ṣe ń wípé ohun gbogbo ni ó yẹ o ṣùgbọ́n kì í ṣe ohun gbogbo ni máa ń fi ògo hàn kì í ṣe ohun gbogbo gan ni ó ní èrè èyí tó bá lérè nínú òun ni kí ẹjẹ́ àyàn láàyò ibi tí a fi mọ̀ pé ẹni lágbájá yìí ìsọjí pé ó ti dọ́dọ̀ rẹ̀ ìsẹ́ra ẹni ó jẹ́ gbòógì tí ó yẹ kí a mọ̀ àyànfẹ́ ní abẹ́ ìsọ̀rí sí náà ni mo ti sọ̀rọ̀ nípa sísàfẹ́rí Olúwa àti ṣíṣe àtúnṣe mo ní àárí nínú ìgbé ayé ọmọ onínàkúnà ó lóun ó dìde òun ó sì tọ́ bàbá òun lọ ó ṣàfẹ́rí Ọlọ́run ó ṣàfẹ́rí ìfẹ́ rẹ̀ àtijọ́ mo ní tí ìsọjí máa ń pè wá sí nìyẹn tí afẹ́fẹ́ ìsọjí bá ti dọ́dọ̀ wa á wá máa ṣàfẹ́rí ìfẹ́ wa àtijọ́ kí wá ní ìfẹ́ wa àtijọ́ nígbà tá a ṣẹ̀ṣẹ̀ gbàgbọ́ nígbà tá a ṣẹ̀ṣẹ̀ mọ Kristi nígbà tí wọ́n wàásù ìhìnrere fún wa nígbà tí a bá ìhìnrere pàdé ẹ mọ̀ pé bí ìfẹ́ òun ti gbóná nígbà náà á wá ṣàfẹ́rí ẹ̀ sísàfẹ́rí ẹ̀ earnestly ẹ rí i pé ní èdè yìí tó wà ń bẹ̀ yẹn eagerness of God òun nìyẹn túmọ̀ sí ní abẹ́ revival ẹ rí i pé ní lẹ́tà kejì ní ti Yorùbá ni a ti rí sí mo sọ fún yín pé sísàfẹ́rí ni wíwá Ọlọ́run yẹn ni seeking God earnestly wíwá a ṣàfẹ́rí ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ onínàkúnà gẹ́gẹ́ bí Sákéù ẹ wo bó ṣe fẹ́ rí Jésù ó gorí òkè ó gun orí igi síkámórè lọ ó mọ̀ pé Jésù ó gbàbẹ̀ kọjá ẹ wo làálàá tó ṣe ẹ wo ìpòǹgbẹ ọkàn rẹ̀ ẹ wo sísàfẹ́rí ẹ̀ ó fẹ́ mọ ẹni tí Jésù ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ń tẹ̀lé Jésù náà ń wá Jésù kiri torí pé kó lè lajú wọn torí afọ́jú ni wọ́n àwọn kan wá nítorí pé kó lè jí òkú àwọn dìde àwọn kan wá wípé kó lè wò wọ́n sàn kó lè mú wọn lára dá ṣùgbọ́n nígbà tí Sákéù ń pòǹgbẹ Jésù kò wá Jésù pé torí pé kó lè pé òun láfọ́jú kan lé tóun fẹ́ kó lajú ẹ̀ kì í ṣe pé torí pé ó lókun ọmọ kan tó fẹ́ kó jí dìde kì í ṣe pé òun gan ò ní láìsàn lára ṣùgbọ́n kò wá Jésù torí pé kó lè wo òun sàn kò ṣàfẹ́rí Jésù nítorí pé kó lè mú ara kíkú ìdá ṣùgbọ́n ó ṣàfẹ́rí Jésù láti lè sọ ẹ̀mí òun tó ti dòkú wá sí ipò ààyè torí ó mọ̀ pé òun ti kú nípa tẹ̀mí ikú mẹ́ta ló wà ikú tara ikú tọkàn àti ikú tẹ̀mí àyànfẹ́ ikú tẹ̀mí àti ikú tọkàn ló burú jù bẹ́ẹ̀yàn bá kú nípa nígbà èèyàn bá wá ti kú nípa tọkàn ni ó wà kú ikú méjèèjì ó ti kú ikú ẹ̀mí ó sì ti kú ikú ara ṣùgbọ́n ẹni tó bá jẹ́ wípé ó ní Kristi Jésù òun ti ní ìyè ìyẹn òun ni Jésù ṣe ní agbára àjíǹde lórí rẹ̀ láti sọ irú ẹni bẹ́ẹ̀ jí nítorí náà ló ṣe wípé jí ìwọ ẹni tí ó sùn sì jíǹde kúrò nínú òkú torí Kristi yóò fún ọ ní ìmọ́lẹ̀ ìwé Éfésù orí 5 ẹsẹ̀ 14 àyànfẹ́ sísàfẹ́rí bí ìsọjí bá ti dọ́dọ̀ èèyàn bí ìwọ náà bá ti gbàgbára ìsọjí bí ìwọ náà bá ti wá tọ́ ìsọjí tòótọ́ tí mò ń sọ ìwọ bá ti tọ́ wò ó rí wípé ọkàn rẹ yóò máa ṣe àfẹ́rí ìfẹ́ rẹ àtijọ́ ẹ jẹ́ tún fún yín ní nǹkan míì níbẹ̀ lábẹ́ ìsọ̀rí síun ìtẹ́tù wá rí bẹ̀ ni wípé ẹ wà á máa sá fún ẹ̀ṣẹ̀ sísá fún ẹ̀ṣẹ̀ ẹ rí i pé ní abẹ́ ẹ̀bẹ̀ ohun tí ó tún wà lápapọ̀ sísá fún ẹ̀ṣẹ̀ ló tún wà ń bẹ̀ ó máa sá fún ẹ̀ṣẹ̀ ó sì ṣe àtúnṣe irú ẹni bẹ́ẹ̀ yóò máa sá fún ẹ̀ṣẹ̀ ni irú ẹni bẹ́ẹ̀ yóò máa sá fún ẹ̀ṣẹ̀ ni torí àkókò wa lónìí ẹ jẹ́ mú ọ̀hún wá ẹ já sọ̀rọ̀ nípa ọkọ̀ tó di wípé wọ́n yọ̀ǹda yín fún ti tòní ọ̀hún túmọ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run ní máa ń mú ìsọjí wá bí ẹnìkan bá sọ fún ẹ wá lọ pàdé àdúrà ẹ lọ bí ìsọjí gbogbo ìsọjí tẹ́ ń lọ àdúrà lẹ gbà aago 5 sí aago 7 ẹ gbà àdúrà gbà wọn ò kàn tí ẹ fi ẹ̀kan síbì kan nínú Bíbélì kan tí ẹ sọ̀rọ̀ Ọlọ́run fún wọn bẹ́ẹ̀ ìsọjí kọ́ lélẹ́yìn wò exercise ló lọ ṣe ń bẹ̀ ìpàdé àdúrà ló lọ ìpàdé àdúrà yàtọ̀ sí ìsọjí ibi ìsọjí ọ̀rọ̀ Ọlọ́run ni ló wà centered ẹ rí wípé nínú lẹ́tà márùn-ún yìí tó wà nínú ìsọjí ẹ rí wípé ọ̀hún ló wà láàárín nínú lẹ́tà márùn-ún lẹ́tà méjì kan ti kọ́kọ́ wà lákọ̀ọ́kọ́ lẹ́tà méjì parí rẹ̀ ọ̀hún ló wà láàárín ọ̀rọ̀ Ọlọ́run gan òun ni gbòógì òun ni àwọn ilé ìbò sọ wípé the heartbeat of God ọ̀rọ̀ Ọlọ́run ò fi ọ̀rọ̀ ẹ̀ ṣeré
ọ̀rọ̀ Ọlọ́run ò ṣe é kó yẹn ẹ̀kéré, a lè fi gbé ọ̀rọ̀ Ọlọ́run sẹ́gbẹ̀ẹ́ kan. Tí ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe mistake lónìí, wọ́n wà ní ìpàdé àdúrà, wọ́n á ní àdúrà láwàgbà lónìí kì í ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Kò sí ní tí kìrìsìtẹ́nì lè ṣe lẹ́yìn ọ̀rọ̀ Ọlọ́run. Kò sí nǹkan tí kìrìsìtẹ́nì lè ṣe láìsí ọ̀rọ̀ Ọlọ́run. Kó tó lè gbàdúrà gan, ọ̀rọ̀ Ọlọ́run yóò ṣáájú. Ọ̀rọ̀ Ọlọ́run ni ó tàn mọ́lẹ̀ sírú àdúrà tó gbà. So nítorí náà ìsọjí lẹ́tà kẹta ni ó túmọ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run ni máa ń sọ ènìyàn jí. Ìwé Hébérù orí 4 ẹsẹ̀ 12, the book of Hebrews chapter 4 verse 12. Ẹ já gbọ́ nǹkan tí Bíbélì sọ nípa tí à ń pè ní ọ̀rọ̀ Ọlọ́run níbẹ̀. Ìwé Hébérù orí 4 ẹsẹ̀ 12 ó ní nítorí ọ̀rọ̀ Ọlọ́run yè, ó sì ní agbára, ó sì mú ju idàkídà olójú méjì lọ, ó sì ń gún ni àní títí dé pínpín ọkàn àti ẹ̀mí níyà àti oríkèé àti ọ̀rá inú egungun, òun sì ní olùmọ̀ èrò inú àti ètè ọkàn. Ẹ̀wọ̀n tí ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ wọ́n qualities ẹ̀. Ó mọ ọ̀rọ̀ Ọlọ́run yẹn ó lágbára débi pé ó ní ó sì ń gún ni àní títí dé pínpín ọkàn àti ẹ̀mí níyà. Nínú ọ̀rọ̀ Ọlọ́run ni ènìyàn ti ní ìsọjí. Ọ̀rọ̀ Ọlọ́run ni ó tàn mọ́lẹ̀, ni ó jẹ́ ó mọ̀ wípé mo mà ti fi ojúṣe mi lẹ̀. Àṣé mo ti fi ìfẹ́ ìṣáájú mi lẹ̀. Láìsí ọ̀rọ̀ Ọlọ́run kò sí ìsọjí. There's no how you want to encounter revival without the word of God. Ọ̀rọ̀ Ọlọ́run ni ó wọ́ ta ẹ. Ọ̀rọ̀ Ọlọ́run ni ó wẹ̀ ọ́ mọ́. Òun ni ó baptisi rẹ, ni ó mú ẹ kúrò, ni ó ṣàwárí rẹ, òun ni ó mú gbogbo rúdurùdu kúrò, òun ni ó fọ gbogbo ìdọ̀tí kúrò lójú rẹ, ló wà á ríran kedere pé àṣebáyé èmi ṣe ríre. Nígbà náà ló tó lè sọjí. Ọ̀rọ̀ Ọlọ́run la ó dà sí ọ lára. Omi ọ̀rọ̀ Ọlọ́run yẹn ni ó kàn ọ́ lára, òun ni ó jí ẹ kúrò lójú oorun. Ọ̀rọ̀ Ọlọ́run yẹn ṣe pàtàkì. Tó bá wá lọ ti wá sọjí tó wà lọ́rọ̀ Ọlọ́run lẹ́nu, tọ́rọ̀ Ọlọ́run ò gbénú rẹ, á jẹ́ pé ò tí ì sọjí o. Ọ̀rọ̀ Ọlọ́run ni òun ní máa ń gún ni ní kẹ́sẹ́. Ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀gbọ́n tó sọ nípa rẹ̀ ni ó ní ó sì ń gún ni àní títí dé pípín ọkàn àti ẹ̀mí níyà àti oríkèé àti ọ̀rá inú egungun, òun sì ní olùmọ̀ èrò inú àti ètè ọkàn. Ọ̀rọ̀ Ọlọ́run yẹn ni ó sọ, òun ni ó tú àṣírí. Ọ̀rọ̀ Ọlọ́run ni máa ń tú àṣírí ènìyàn. Òun ló máa ń tẹ ìmọ́lẹ̀ síbi tí òkùnkùn wà. Ọ̀rọ̀ Ọlọ́run ni ìmọ́lẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ni máa ń jẹ́ kí ènìyàn mọ̀ pé òun ti tasẹ̀ àgẹ̀rẹ̀. Nítorí náà láìsí ọ̀rọ̀ Ọlọ́run kò tí ì sí ìsọjí. Gbogbo ìsọjí tẹ́ bá lọ, tọ́rọ̀ Ọlọ́run ò fara hàn bẹ́ẹ̀. Tọ́rọ̀ Ọlọ́run tẹ́ gbọ́n bẹ́ẹ̀ gbogbo tán sọ́n bẹ́ẹ̀ tí ò gún ọ ní kẹ́sẹ́ lọ́kàn, tí ò kọlà àyà fún ọ, tí ò tú ọ láṣìírí. O lọ bí ìpàdé àdúrà, o lọ bí ìsọjí. Ọ̀rọ̀ Ọlọ́run tó gbọ́ ò tiẹ̀ wá gbọ́ nǹkan kan, àṣírí ẹ̀ ò wà á tú pé àṣé o sì ń yàn lè. Àṣírí rẹ̀ ò tú. Ọ̀rọ̀ Ọlọ́run tán sọ́n bẹ́ẹ̀ kò bá ọ wípé ò ń jíwó, kò bá ọ wípé o sì ń yòdì, kò bá ọ wípé oníjà ni ọ, pé elépè ni ọ. Ọ̀rọ̀ Ọlọ́run yẹn ò tú àwọn àṣírí rẹ̀ wọ fúnra rẹ̀ sí mọ̀ pẹ̀wọ̀ ẹ̀ṣẹ̀ ń wà lọ́wọ́ rẹ̀. Àṣírí rẹ̀ ò sì tú. Ọ̀rọ̀ Ọlọ́run ò sì tàn mọ́lẹ̀ sí. A jẹ́ wípé o ò sí lábẹ́ ìsọjí o. A jẹ́ pé o kàn wà lábẹ́ ìpéjọpọ̀ àdúrà lásán, o ò sí lábẹ́ ìpéjọpọ̀ ìsọjí. Torí ọ̀rọ̀ Ọlọ́run ṣe kíni? Ó ní agbára. Ẹ jáwọ́ nǹkan tí ìwé Pétérù sọ. Ìwé Pétérù kìíní, káwọn tó sọ bẹ́ẹ̀. Ìwé Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ 23. Ó ní bí a ti tú yín bí kì í ṣe láti inú irú tí ìdíbàjẹ́ wá, bí kò ṣe èyí tí kì í díbàjẹ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run tí ń bẹ láàyè tí ó sì dúró. Èrèdí tó fi di àtúnbí, in tó sọ ọ́ di àtúnbí, in tí ó sọ ọ́ jí, tá ó padà tún ọ bí, tí a ó padà jí ọ dìde, tá ó padà sọ ọ́ di ẹ̀dá tuntun, òun náà ni ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run yìí kì í wá ṣe èyí tó ti inú irú ìdíbàjẹ́ wá, bí kò ṣe èyí tí kì í díbàjẹ́. Àyànfẹ́, ènìyàn kì í sọjí kó wà lábẹ́ ìsọjí kí irú ẹni bẹ́ẹ̀ kó tún padà sí di èébì rẹ̀. Ènìyàn kì í wà ní abẹ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ń sọ ní di àtúnbí kí irú ẹni bẹ́ẹ̀ tún dọmọ ègbé ọ̀rọ̀ Ọlọ́run. Ó jẹ́ pàtàkì nínú ìsọjí èyíkéyìí tó bá lè sọ wípé ó wà lábẹ́ rẹ̀. Nínú ìsọjí èyíkéyìí tó lè máa pòǹgbẹ fún, ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ pàtàkì. Àlàáfíà ní fún ọkàn rẹ àyànfẹ́. Àlàáfíà kí Jésù Kristi kó máa bá ọ gbé. Ní ọ̀sẹ̀ tí ó ń bá ọ tẹ̀síwájú, a sọ̀rọ̀ nípa ọ̀nà ìwà mímọ́. Òun náà sì túmọ̀ sí ọ̀nà ìwà mímọ́. Bẹ́ẹ̀ náà la sọ̀rọ̀ nípa jí àti í tó wà nínú ìsọjí ni, kí a lè mọ tí a ń pè ní ìsọjí gan lójúlówó. Ọ̀pọ̀lọpọ̀ náà máa yàtọ̀ láàárín ìsọjí àti ìhìnrere. Wọ́n ti wá dà á papọ̀, wọ́n rò wípé ọ̀kan náà ni wọ́n. Rárá o. Ìsọjí àti ìhìnrere wọ́n yàtọ̀ síra wọn, àmọ́ wọ́n ní nǹkan kan tí wọ́n fi jọra wọn. Torí wípé ultimate goal kan ni wọ́n jọ ní, ṣùgbọ́n ìṣọwọ́ ṣiṣẹ́ wọn ló yàtọ̀.
ìsọjí ó wà fún àwa Kristẹni, ó wà fún àwa ọmọ Ọlọ́run, àwa tá à ń sùn lójú ìjà, ó wà fún àwa tí ìfẹ́ wa ti tutù. Láti jẹ́rìí pé mo sọ fún yín lọ́sẹ̀ tí ó kọjá, mo ní revival, it means to bring back to life. In tó ti kú kó lè jíǹde, in tó ti sùn kó lè jí kúrò lójú oorun ẹ̀. Ìyẹn ni wípé ìsọjí jẹ́ ìtanijí fún wa wípé a ti sùn, àkókò ìsinmi kọ́ lélẹ̀, ẹ ti sinmi jù, ó ti sùn táratára, ó ṣojúṣe rẹ mọ́, ìfẹ́ rẹ ti tutù. In tí ìsọjí wà fún ni, ó wà fún àwa ọmọ Ọlọ́run. Nígbà tí ìhìnrere wà fún àwọn ẹlẹ́ṣẹ̀, evangelism is for sinners. Why revival is for us that we are sleeping, is to awake us. It's a kind of reawakening, refreshing. In tí revival túmọ̀ sí nìyẹn, in tí ìsọjí túmọ̀ sí nìyẹn. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe àṣìṣe kan, wọ́n á wá sọ wípé àwọn ní onísọjí kan. Ta ló onísọjí? Ọlọ́run ni onísọjí o. Kò sẹ́ni kankan tí ń ṣe onísọjí níbì kankan. Èrèdí nìyẹn tí àwọn iṣẹ́ àmì àti iṣẹ́ agbára ni tẹ́ ń retí pé kó ṣẹlẹ̀ nínú ìpàdé ìsọjí tẹ́ ń ṣe tí ò fi ṣẹlẹ̀ nìyẹn. Òun lẹ fi rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ èṣù tó pera wọn níránṣẹ́ Ọlọ́run tí wọ́n á máa àrèjì iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, wọ́n àrèjì májíìkì. Wọ́n á pẹ́ nìkan, wọ́n wá ní kó dímọ́ bí ẹni pé ẹsẹ̀ ń dùn, pé àwọn fẹ́ ṣiṣẹ́ àmì lára rẹ̀. Wọ́n á ní kẹ́lòmíì ó wá kó ṣe bí afọ́jú, kí wọ́n sọ wípé àwọn là á lójú torí wípé ẹ ti gba ojúṣe Ọlọ́run kúrò lọ́wọ́ rẹ̀, ẹ ti fira yín sípò Ọlọ́run, ẹ wá pera yín ní revivalist. Gbogbo àṣìṣe iná làwa náà ti ṣe rí ńgbà kan. Ọlọ́run nìkan ni revivalist. God is the revivalist. Ènìyàn kọ́ ni revivalist. Bẹ́ẹ̀ bá ń ṣe àwọn àṣìṣe yẹn, ẹ fẹ́ gbóní sọjí wá, ẹ wàá kọ sábẹ́ orúkọ yín revivalist rárá. Èrèdí nìyẹn tí iṣẹ́ àmì ò ṣeṣẹ́ torí wípé kò sẹ́ni tó lágbára láti sọ ẹnì kejì jí, kò sẹ́ni tó lágbára láti sọ ẹnikẹ́ni jí. Ọlọ́run nìkan ni máa ń sọ ènìyàn jí. Òun ni mo ṣe sọ fún yín wípé kì í ṣe tẹ́lẹ̀ dákòókò fún, kì í ṣe tẹ́lẹ̀ dágbà fún, torí Ọlọ́run ló mọ àkókò tí ó yẹ láti sọ èèyàn jí. Ẹ̀yin lẹ kàn pòǹgbẹ fún ìsọjí, ẹ̀yin lẹ máa pòǹgbẹ fún. Mo sọ pé ṣé ẹ ṣe tán fún ìsọjí tòótọ́, ẹ̀yin lẹ ṣe ọkàn yín ní déédéé, ẹ̀yin lẹ ó rẹ́dì fún pé Olúwa mò ń retí ìsọjí rẹ. Òun ni ó wàá dáná ìsọjí sínú ẹnì kọ̀ọ̀kan torí Ọlọ́run ni onísọjí. Àtẹ̀wájú lápá bẹ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ bí Jésù kò bá tíì dé. Bí ìwọ bá ṣe tán láti di ọmọ Ọlọ́run, bí ìwọ bá ṣe tán náà láti di wípé o ní ìsọjí yìí, sọ fún Ọlọ́run, sọ wípé Ọlọ́run sọ mí jí, sọ ọkàn mi jí, sọ ara mi jí, sọ ẹ̀mí mi jí, jí mi kúrò lójú oorun mi, jí mi padà sí ojúṣe mi, gba ọkàn mi là, sọ ọkàn mi di mímọ́ kí o sì fún mi ní ẹ̀mí mímọ́ rẹ ní orúkọ ńlá Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín. Mo gbàdúrà fún yín gẹ́gẹ́ bí ẹ̀yin pẹ̀lú ti gbàdúrà pé ọwọ́ Ọlọ́run ọ̀gá ògo kó wà lára yín. Ọlọ́run onísọjí fúnra ara rẹ̀ kó sọ ọkàn yín jí, kó sọ ẹ̀mí yín jí, kó sọ ara yín jí. Gbogbo tó ti dòkú nínú ìrìn àjò yín lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, Ọlọ́run kó jí yín dìde, kó jí yín lójú oorun yín, kó jí èmi náà dìde. Ìrànlọ́wọ́ látòkè wá kó dìde fún ẹnì kọ̀ọ̀kan wa ní orúkọ ńlá Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín. Àyànfẹ́ rí dájú pé òun lọ sílé ìjọsìn ibi tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run lójúlówó. Darapọ̀ mọ́ wọn níbẹ̀, olùṣọ́-àgùntàn tàbí ajínrere bíi tèmi tó bá pàdé. Bèrè tí wọ́n pè ní ìgbàlà ọkàn, ìsọdí mímọ́ àti agbára ìmọ̀ lọ́wọ́ wọn. Tí wọ́n tún bèrè tí wọ́n pè ní ìsọjí gan ní pàtó kan lè tàn mọ́lẹ̀ sí fún ọ. Ẹ má yí kúrò ńbẹ̀, ẹ jẹ́ àdókè lọ́hùn náà. Nígbà bá padà dé, wọ́n ó fún yín ní ìdánwò ìmọ̀ Bíbélì. Mò ń padà bọ̀. Ẹ káàbọ̀ padà sórí ètò yín, ètò wa ẹ̀kọ́ ọjọ́ ìsinmi lórí ìkànnì KAFTAN TV Yorùbá. Abala tí ó kásẹ̀ ètò ẹ̀kọ́ ọjọ́ ìsinmi lẹ̀, òun náà ni ìdánwò ìmọ̀ Bíbélì. Ní ọ̀sẹ̀ tí ó kọjá ni mo fi ìbéèrè kan síta. Mo béèrè wípé níbo ni a ti lè rí ọ̀rọ̀ yìí àti pé ta ni ó sọ. Jòhánù fi omi baptisi ní tòótọ́, ṣùgbọ́n a ó fi ẹ̀mí mọ́ baptisi yín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n dáhùn ìbéèrè ọ̀hún, àmọ́ tó jẹ́ wípé wọn ò gbà á torí wípé nínú ìwé Ìṣe Àpọ́stélì orí 11 ẹsẹ̀ 16 ni a ti rí. Ẹnìkan péré ni ó sì gba èsì ọ̀hún. Àwọn náà ni Akíngbọ́lá Olúwapẹ̀lúmi láti ìlú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ẹnìkan péré tí ó gba ìbéèrè wa fún ti ọ̀sẹ̀ yìí nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n dáhùn rẹ̀. Lóòótọ́ ni ọ̀rọ̀ àwọn ibi tí wọ́n mú ó ń fara pẹ́ ibi tí ọ̀rọ̀ yìí ti jáde wá. Gẹ́gẹ́ bí ìwé Mọ́tì orí 3 ẹsẹ̀ 11, ìwé Ìṣe Àpọ́stélì orí 1 ẹsẹ̀ 5, ìwé Ìṣe Àpọ́stélì ìwé ìrere Lúùkù orí 3 ẹsẹ̀ 16 àti ìwé ìrere Máàkù orí 1 ẹsẹ̀ 8. Gbogbo wọn ni wọ́n fi ara pẹ́. Kí ni ìdánwò Bíbélì fún ti ọ̀sẹ̀ yìí? Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ti ọ̀sẹ̀ tó kọjá àti tòní, sọ mẹ́ta nínú àwọn àmúyẹ tí o mọ̀ nípa ìsọjí tòótọ́. Ẹ fi ìdáhùn yín ránṣẹ́
sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi pé orúkọ yín, ibi tẹ́ ẹ ti ń tàtẹ̀jíṣẹ́ àti nẹ́tíwọ̀kì nọ́mbà yín. Bẹ́ẹ̀ sì ni mo fẹ́ sọ fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run káàkiri àgbáláyé a fẹ́ kí ẹ̀yin èèyàn wa kẹ́ máa lọ sórí YouTube láti lọ máa wo tẹ́ ẹ̀ bá lórí ọ̀fẹ́ láti wo ọ̀pọ̀lọpọ̀ yóò sọ pé àwọn òrì náà fi wo ètò ẹ lè kọjá lọ sí ìkànnì YouTube ìkànnì KAFTAN lórí YouTube KAFTAN TV Yorùbá kẹ́ search fún ẹkú ọjọ́ ìsinmi tàbí ìhìnrere náà ẹ bá àwọn fídíò sí wọ̀nyí lórí ibẹ̀ a sì ń gbà lérò bóyá a ní nọ́mbà àwọn èèyàn tá a fi ní WhatsApp group tí a lè máa post àwọn fídíò tàbí ọ́díò sí ní kò pẹ́ kó jìnnà a sì ń gbà lérò ní ẹ̀yin tí ẹ bá sì bá wa rò dáadáa sí ẹ pè wá náà kí a jọ ṣàsọyépọ̀ títí dọjọ́ mẹ́jọ tí a tún lórí ọ̀fẹ́ láti mọ́ pàdé lórí ìkànnì KAFTAN TV Yorùbá pàápàá jùlọ lórí ètò yín ètò wa ẹkú ọjọ́ ìsinmi bí Jésù kò bá tí ì dé orúkọ mi ò yí padà bẹ́ẹ̀ ni Olúwa Akinyeye lórúkọ tèmi jẹ́ èmi náà ni atọ́kọ̀ àti olótú ètò ẹkú ọjọ́ ìsinmi títí dìgbà náà ẹ máa dàgbà nínú oore ọ̀fẹ́ Kristi ẹ máa pọ̀ sí nínú àánú rẹ̀ ìbùkún rẹ̀ kó dọ̀gbà yí yín ká ó dàbọ̀. KAFTAN TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà.